أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة. فمن صوصي عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. أعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت ونبلوكم بشر والخير فتنة وإلينا ترجعون. adúpẹ́ fún Olúwa. alhamdulilayi. adúpẹ́ fún ọba tó láyé ọba tó lọ́run. adúpẹ́ fún ọba ọ̀gá àgbà ọba àlékè ọlá. alhamdulilayi rabbil alamin. àníyàn pẹ́ wá di púpọ̀ lọ́dọ̀ Olúwa. ọpẹ́ wá di púpọ̀ lọ́dọ̀ Olúwa. adútò ní adútò lálẹ́. ọpẹ́ wá di púpọ̀ lọ́dọ̀ Olúwa. adúpẹ́ fún ọba tó ní wá. alhamdulilayi. ọba tí ó tún kádàrá kí á ní àǹfààní láti máa sọ bí a ti ń sọ yìí tó sì ní kí ẹ̀yin náà tí ẹ ń gbọ́ wa kẹ́ láǹfààní láti máa gbọ́ wa bí ẹ ti ń gbọ́ wa lórí ètò wa tí a máa wá bára wa sọ̀rọ̀ Ọlọ́run lẹ́yọ̀kan àbí méjì Da'watul Najahi, ìpè ọ̀la, ìpè tí máa ń lani tó yẹ pé látara gbígbọ́ rẹ̀ tẹ́yẹ máa wá gbọ́ tó bá lò tó ṣe iṣẹ́ pẹ̀lú ní ti ń gbọ́ yọ́lá nínú ìyà Ọlọ́run tí ń bẹ láyé àtẹ̀yẹ tí ń bẹ lọ kíyámà. àbí Ọlọ́run dákun là wá. adúpẹ́ fún Ọlọ́run ọba wa náà olùwàgbà ọpẹ́ wa. àlékún kan náà àti kí Ọlọ́run kọ́ máa bá òjíṣẹ́ ńlá anábùwà Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará alẹ́ ànábì tí wọ́n sahaba al-kiram àti gbogbo àwọn olùtẹ̀lé orúkọ tí wọ́n fílẹ̀ tó fi dédé pàdé Ọlọ́run. jàmá mùsùlùmí lọ́kùnrin lóbìnrin láti lè ṣe wa News Booster Nigeria oní ẹ̀dá ti ń gbọ́ wa yìí. gẹ́gẹ́ àti máa wá ní àwọn ọjọ́ díẹ̀ sẹ́yìn aláǹfààní àti wá àtúgbà dúpẹ́ ọlọ́run tó kára pé ká tó wá lé ní àbí Ọlọ́run náà máa bára wa sọ yìí Ọlọ́run jẹ́ òye wa tó bá yẹ wa Ọlọ́run jẹ́ àárẹ̀ lò wọlé tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run dákun fún wa la ilaha illallah iléeṣẹ́ wa náà News Booster ọlọ́mọdé ọba jẹ́ wọn tí wọ́n ń sẹ́ni iléeṣẹ́ náà Ọlọ́run rẹ̀ wá lọ́wọ́ ọ̀dà wa tó ní iléeṣẹ́ ọlọ́mọdé ọba jẹ́ fún wa ọ̀rọ̀ fàánà màkánà àlíyà àlékún àgbéga ọlọ́mọ wa ṣe fún wa gbogbo ẹni ẹ̀dẹ́ ń gbọ́ wa ọlọ́mọdé ọba jẹ́ fún kọ̀ọ̀kan wa la ilaha illallah àdúbàrà wa nínú ọdún tuntun 2024 Ọlọ́run kó sọdọ́dún ayọ̀ fún wa owó tí ọdún náà kó dé Ọlọ́run kó fún wa àbúrò tó dé pẹ̀lú ọdún náà ọlọ́mọdé ọjà lẹ́nu kọ̀ọ̀kan wàlá hàwùlà wàlá kùwàtà illa billahi al-ali. ọmọ ayá mi lọ́kùnrin lọ́bìnrin ọ̀rọ̀ ọkú la fẹ́ sọ lẹ́nu ọ̀rọ̀ ikú kárán tiẹ̀ ẹlòmíràn ni why death ọgbọ́dọ̀ máa rántí ikú torí pé òun gan ní olóyìnbó kan ó ní ó ní the reality òun lò original ni torí pé gbogbo alápadà kú mú lówó kò ní ọmọ kú tákòkò rẹ bá tó mọ́ lọ́lá kò ní ọmọ kú tákòkò rẹ bá tó ń wò lówó ń wò lọ́lá bákòkò kú bá tó yẹ ọmọ mú kó wá lọ kì í wo ẹnìkan ọkùnrin ni obìnrin ni bákòkò rẹ bá tó yẹ ọmọ mú lọ gbogbo aládágbádá kú a sì wọ àwọn tẹ́lẹ̀ rẹ̀ adéfìlà rẹ̀ àwọn ṣòkòtò rẹ̀ àwọn bàtà rẹ̀ yọ padà déńjọ́ kan dandan wa ni ká máa dárúkọ rẹ̀ ká máa rán wa létí ìrànra ẹni létí ikú yìí máa jẹ́ kéèyàn mọ̀ wọn ara rẹ̀ láyé torí pé àwọn ọmọ èèyàn tá a bá ń lò sẹ̀mí láyé a máa gbàgbé ìwọ̀n ara wa a wà á máa jọra wa lójú a gbéra wa tóbi ju bá a ṣe mọ́ lọ ṣùgbọ́n níjọ́ tá a bá wá rí ẹnìkan tí wọ́n dì í kalẹ̀ láwa rí pé ọmọ ti tán náà nu ọ̀bọ̀ sí ní tó kù mọ́ ilé mi ọmọ parí náà nu owó mi ọmọ tẹ́lẹ̀ ni ẹ̀ oúnjẹ ayé kò lè jẹ mọ́ omi ayé kò lè mú mọ́ gbogbo dáadáa tó lòun gbé kalẹ̀ láyé kò sí kankan tó wúlò fún níbẹ̀ mọ́ tí àwọn ayẹyẹ kan máa rántí ẹ̀ ayẹyẹ kan máa rántí ẹ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam wọ́n béèrè lọ́wọ́ anábì pé mọ́nìlẹ̀ àkìyẹ́sù pẹ̀ta lẹni tó gbójú mi náà nas láàárín àwọn èèyàn anabi sallallahu alaihi wa sallam adá bá ń pè é ọ̀lẹ́ sallallahu alaihi wa sallam àkìyẹ́sù mi náà nọ́ọ̀sì òun náà ni aktharuhum dhakiran lil maut
aktharuhum zakiran lil للموت maut وأشدهم استعدادا lahu wọ́n ní aktharuhum zakiran lil maut láàrin àwọn èèyàn ẹni tó gbọ́n jù lẹ́ni tí máa ń rántí ikú jù lọ صلى tó الله jẹ́ pé عليه tó وسلم. bá jí láàárọ̀ yóò wá máa rántí pé bá a ti wá jí láàárọ̀ àmàlẹ́mọ̀ dálẹ̀ torí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ téèyàn yóò sílẹ̀kùn fúnra rẹ̀ tó jẹ́ pé àṣìmọ́ ló sì yẹn èèyàn àti mẹ́tẹ̀ rẹ̀ fún gbàmí ìtọ́ ẹ̀pá àṣìmọ́ ló ti yẹn bọ́ bá jí láàárọ̀ kọ́ wá rántí pé ọlọ́run jí wa sáyé ó bọ́ síbi ká má dìrọ̀lẹ́ o pèpè kọ́ ọmọ tó wá dìrọ̀lẹ́ tó fẹ́ sùn lálẹ́ kó tó wá máa wọ pé àwọn ọ̀dà fẹ́ sùn yìí ọmọ tó kàn máa dàárọ̀ Ànábì sallallahu alaihi wasallam ní ẹni tó gbọ́jú nìyẹn ẹni tí máa rántí ikú kì wá rí pé rántí rẹ̀ nìkan. وأشدهم استعدادا له ẹni tó صلى wá الله عليه múra jù وسلم. nínú wọn tí ń palẹ̀ mọ́ọ̀dé tí ń bẹ lẹ́yìn ikú ọlọ́gbọ́nù ẹni tó gbọ́nù torí pé tí ń bẹ lẹ́yìn ikú ni yóò ṣẹ́kù tó bá palẹ̀ mọ́ nígbà tí ò ń sẹ̀mí lọ́wọ́ òun lọ́ọ́ máa lò lẹ́yìn ikú bó bá jẹ́ iṣẹ́ ẹbí lọ palẹ̀ rẹ̀ mọ́ nígbà tó ń sẹ̀mí lọ́wọ́ iṣẹ́ ẹbí rẹ̀ ní òkú tó ọmọ bá yí lẹ́yìn ikú rẹ̀ bó bá jẹ́ iṣẹ́ rẹ̀ òun ló ń ṣe nígbà tí ò ń sẹ̀mí lọ́wọ́ tí kú á dé ntí ó kú náà nù òpònú ó ní kọ́lá ń jẹ́ kí ikú kásẹ̀ rẹ̀ mú un lọ́wọ́ ó sì ń ṣiṣẹ́ ẹbí wàláyé ọ̀dà nǹkan mọ̀ nígbà tó o bá ń ṣe lọ́wọ́ yẹn náà ní tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ọmọ ẹ̀yà mi lákòókò tó ń gbọ́ mi wàláyé tí kú ọ̀kà mọ́ ọ lọ́wọ́ yẹn tó ń ṣe náà ní ikú ọ̀kà mọ́ ọ lọ́wọ́ àdúrà kọ́ ni kọ́lọ́ ń jẹ́ kí ikú kásẹ̀ rẹ̀ mẹ́ni lọ́wọ́ ìwọ máa ṣe iṣẹ́ ikú ọ̀wà kà mọ́ ọ lọ́wọ́ ìwọ iṣẹ́ ẹbí ló ń ṣe wọn ni kọ́lọ́ sàjẹ́ kíkọ́ kásẹ̀ rẹ̀ mọ́ ọ lọ́wọ́ àdúrà kádùà ló ń ṣe àdúrà tí ì sí ìgbà ni kúrò níbi iṣẹ́ bí kò máa iṣẹ́ rẹ̀ ikú àwọn akásẹ̀ rẹ̀ mẹ́ lọ Ànábì sallallahu alaihi wasallam ní ẹni tó gbọ́njù ní ẹni tó ṣe pé ìyí máa rántí ikú bàbá fẹ́ wá owó láyé arántí ikú pé bàbá lówó òun náà tán wọ́n fẹ́ pààyàn nítorí pé wọ́n fẹ́ lówó bàbá lówó náà tán ọmọ lọ́dọ̀ gbére tó bí wọ́n fẹ́ kọ́lé ni wọ́n mú dúkìá onídúkìá ọgbà ọgbẹ́sẹ̀ ilé o tún fìyà jẹ́ lórí dúkìá rẹ̀ ìwọ náà wá ń kọ́ ìwọ náà padà fi ilé ọ̀padà dálẹ̀ ńjọ́ kẹrẹ́ ni àwọn tí ọkọ̀ ọmọ máa lo dúkìá yẹn lẹ́yìn rẹ̀ wọn ò tún ní dúpẹ́ fún ọ wàláhì razim nàlátara bẹ́ẹ̀ ẹni tí bá rántí ikú kò ní í ṣèkà ní alukur'an olùwàjẹ́ kó yẹ wa pé kullu nafsin dha'iqatul maut. أعوذ بالله من الشيطان الرجيم. asadi ọlọ́run kò lọ́wọ́ ṣẹ̀tánì ẹni ẹ̀kọ́. بسم الله الرحمن àbàlẹ̀ pẹ̀lú الرحيم. olùkọ́ ọlọ́run ọba oníkẹ́ ọba aláàánú. كل نفس ذائقة الموت. ẹjọ́ yẹ yọ gbogbo ẹ̀mí ni yóò kú ni yóò tọ́kú wò yóò tọ́ wò ọlọ́run ló záhíkọ̀ wọ́n nítorí pé ikú bánira dé wọ́n fẹ́ yọ èmi kù lára rẹ̀ èmi tó ń lò tó rò pé wọ́n ló ní ẹ̀ tọ́ ọmọ pé èmi dà gẹ́gẹ́ bíi nígbà tí yẹn lọ rẹ́ǹtì kẹ̀kẹ́ nígbà tá a wà ní ọmọdé primary school àwọn àlọ́ gba kẹ̀kẹ́ lọ́dọ̀ bàbá tí mẹ́fì kẹ̀kẹ́ rẹ́ǹtì bàbá wa wá gún fún ọ pé wò kẹ̀kẹ́ tó rẹ́ǹtì 10 minutes ní oye owó tó ń sọ yìí tó o bá yẹ kọjá rẹ̀ ọ̀sàfù punishment ó tún sanwó mi bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn wọ́n wá gbé kẹ̀kẹ́ ní ẹ lọ́wọ́ pé méjì ọkọjá àṣẹjú mẹ́wàá kẹ̀kẹ́ tó lọ́wọ́ fọwọ́ lẹ́mí ẹ wá owó ọ̀wá lè ó fara ìdẹ̀ ó lè kọjá àkókò ọlọ́run ti fi ó ti program ẹ̀ sára rẹ takókò tó kú bá ti tó wàláhì ó jáde láyé àwọn ọmọ ìbẹ̀rẹ̀ pé kí ló pa lágbájá èèyàn àmọ́ ẹ̀jẹ̀ lọ́wọ́ yóò sì kú síbi tí ń ti ń jẹun. àwọn àdébáwọ̀ ló ṣe àbí wọ́n poison oúnjẹ ni wọ́n á lọ yẹ wọn poison náà àṣàlá ìlú dé ni ó sì ti dúró tì mọ́ ká àkọọ́lẹ̀ kan wọ́n ní ọkùnrin kan jọ kan dráìfà ni ìmọ̀ ẹ̀wọ̀n mọ́tò ó ti wá lóòdù àwọn èrò kunu mọ́tò bámú ìwà ń lọ lójú ọ̀nà bí n ti ń lọ lọ́sírẹ́sì wọ́n á rí pé àwọn èrò wá rí pé ó ń slow down bàbá kí ló dé tẹ̀ ń slow down kọ̀kọ́kọ́ down nígbà tó yá àwọn slow down tó bá bọ́tá náà ní kí ló dé tẹ̀ wá dúró ń sìn kì í ṣe pé kankan wà níwájú yín ní ẹ̀yìn ò rí bàbá yìí ti ń ṣẹ́wó sí òun látàárọ̀ ta ni ń ṣẹ́wó ọkùnrin yìí olódúró síwájú òun yìí lọ́dún yìí ti dúró àwọn èèyàn ṣe rẹ́ni kankan ibi tí wọ́n sọ pé ẹ̀rẹ́ni tó dúró síwájú òun ọkàn ìgbórí lé stiarin wọ́n á wò ó pé bàbá wàláì bàbá ti lọ. Allahu akbar. àwọn wa ni àṣì ẹni tí ń ṣẹ́wọ́ sí ń gbà yẹn náà ni màláíkà tí máa gbà ẹ̀mí màláíkà tí ń ṣẹ́wọ́ sí pé àkókò rẹ tó àkókò rẹ tó àkókò rẹ tó tó ibi tó lọ́n kára pé yóò kú sí nìyẹn ibi tí wọ́n bí yẹn sí. àmọ́ ẹ̀mọ́ ibi tí wọ́n bí yẹn sí wọ́n sọ̀tẹ́ rẹ̀ fún yẹn náà ni wọ́n pé bíbá ìlà bí ọ sí tàbí kọ́ lọ wọ kí ni date of birth yẹ àwọn àmì ká hospital báyìí ni wọ́n bí wa sí ilé ibi báyìí ni wọ́n ń gbé ńgbà tí wọ́n bí wa èèyàn máa mọ̀ ọ́ ṣùgbọ́n ibi tí ọmọ ni yóò kú sí wàláhì kò lè mọ́ látara bẹ́ẹ̀ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ikú kan ó lè dé at any time so kí wọ́n á ní àǹfààní
tó o fẹ́ rí nígbà tó o bá lọ bá ọlọ́run tó bá dé pé ìyá ló tún lọ jẹ lọ́hùn ilé ayé náà lórí bó ṣe rí ìbéèyàn bá lówó láyé ìyá náà ni. ونبلوكم بالشر والخير فتنة. olúwa ní ìwẹ́kẹ̀ tó wá kúrò láyé á kọ́kọ́ dà yín á dán yín wò lẹ́. ونبلوكم بالشر والخير فتنة. ẹ máa ra burú láyé either you like it or not o lè máa rí gùdù nìkan ọ máa rí bad onílù wal khairi والخير فتنة. ẹ rí dáadáa láyé ẹ sì rí etí ọ̀dà mistake tọmọ nìyẹn máa ṣe nu dáadáa nìkan ló fẹ́ máa rí láyé kò possible méjèèjì náà máa rí ọ máa rí dáadáa ọ máa rí etí ọ̀dà ẹni tó bá sọ fún ọ pé dáadáa nìkan ló máa rí láyé wọ́n ń tàn ní o wallahi lazim ọlọ́run ò báyìí kalẹ̀ báyìí àyà ọkùnrin ni olúwa ní bulúkùm بالشر والخير فتنة. a máa dán yín wò a máa dán yín wò bil khairi wa sharri pẹ̀lú dáadáa ń tẹ́ fẹ́ wa sharri àti ń tẹ́ fẹ́ fitna ọlọ́run ní a fi ń dààmú yín láyé. وإلينا wọ́n ní pé ترجعون. ilé ayé ilé ìdààmú ni ilé ayé bọ́lá ti sáyé ní ilé ìdààmú ni ìgbésílẹ̀ enjoyment ìwọ ló ọsọ orúkọ láyé ọsọ ayé ní orúkọ tí yóò jẹ́ onílé enjoyment ni ọlọ́run ò pé nílé enjoyment ọlọ́run ní dáadáa tá a bá ṣe fún náà fìtílẹ̀ ni a fẹ́ test wọn ni a fẹ́ wo bẹ́ẹ̀ ṣe lò èyí tí ọ̀dà tá a ṣe fún náà a fẹ́ wo bẹ́ẹ̀ ṣe pẹ̀lú ẹni ọlọ́run ní nabluukum a máa yẹ̀ yín wò bil khair pẹ̀lú dáadáa wa sharri àti èyí tí ọ̀dà fitna yóò máa jẹ́ àdánwò fún yín ṣùgbọ́n eventually tó bá yẹ ẹ padà wá jáde láyé tẹ́ ẹ bá wá jáde láyé ìgbà yẹn ní ìgbádùn wà ẹni tó bá lóun fẹ́ sinmi nígbà tó ń lò sẹ́mi lọ́wọ́ palẹ̀ mọ́ nítorí lè jẹ́ kó o sinmi lẹ́yìn ikú tó o bá wá ṣe bẹ́ẹ̀ ọ wá rí i pé àti ìgbádùn tó láyé àti ìyà tí yóò ju gbogbo ìyà tí wọ́n ń pè ní ìyà láyé lọ àti ń bẹ lẹ́yìn ikú Al-Qur'ani ní àmọ́ dán yín wò pẹ̀lú dáadáa àtẹ̀yí tí ọ̀dà kọ́ máa jẹ́ àdánwò fún yín. وإلينا ترجعون. ilé tó jẹ́ owó ọ̀lọ́ni ẹ̀ ń bọ̀ wá bá wa. وقال أبو الليث àfàwọn tí السمرقندي wọ́n dárúkọ ní Abu Layth as-Samarqandi استعيذوا للموت بأربعة أشياء. ẹ gbìyànjú ẹ máa palẹ̀ mọ́ de ikú pẹ̀lú àwọn nǹkan mẹ́rin. أولا nǹkan mẹ́rin torí àtìmọ̀pá kù anábìsí sọ máa pé ẹni tó gbọ́njú lẹni tí ń palẹ̀ máa fún صلى الله عليه وسلم. ẹni tó gbọ́njú nu àfàwọn Abu Layth as-Samarqandi wà ní nǹkan mẹ́rin yìí استعيذوا للموت بأربعة أشياء. wọ́n ní alákọ̀ọ́kọ́ أولا المحافظة على الصلاة. máa fọ́sẹ̀ ala-salawat nǹkan àkọ́kọ́ tó lè fi palẹ̀ mẹ́dọ̀kú ni kó o máa mú kí irun rẹ déédéé ìwọ tó jẹ́ mùsùlùmí máa sin ọlọ́run ọba rẹ máa connect ẹ̀rẹ̀ aṣẹ́wàásí kan ní ọjọ́ díẹ̀ tó yà ní connect with your Lord through prayer connect with your Lord through prayer the best way tó fi lè connect pẹ̀lú ọlọ́run òun ni kò máa kírun ọlọ́run ní akémi salata li dhikri ẹ máa kí irun máa fi rántí mi máa fi connect pẹ̀lú èmi tí mo dá ọ tó tó bá ń connect pẹ̀lú ọlọ́run àbá ọ̀jọ̀gbọ́n kan ẹnu tẹ́lẹ̀ ọkọ ó ní ìdúró méjì ní ń bẹ ìdúró kan ń bẹ ayé lọ́mọ nìyẹn ó ti du bọ́bá ti wá du láyé ìdúró kejì àkìyámọ̀ ni ó ti du tọ́bọ̀ wá dúró táyé yẹn yóò wá jẹ́ kí ìdúró tọ̀hún kọ́rọ̀rùn fún ìdúró wọn ni ìdúró táyé ìdúró tó máa dúró síwájú ọlọ́run tó máa kí ọlọ́run tó wọn ni wà qumu lillahi qanitin ẹ máa dìde síwájú ọlọ́run ẹ dúró síwájú ọlọ́run kẹ́lẹ́ni tí ń sin ọlọ́run láyé bọ́bá wá di dúró tàlùkìyàmọ̀ ó ní yawma yaqumu nnasu li rabbil alamin lọ́jọ́ tí ọmọ ni yóò dúró síwájú ọlọ́run ọba tó láyé tó lọ́run ó fẹ́ gba ìdájọ́ pé báwo ló ṣe sáyé àfáwa ni bọ́bá jẹ́ pé ìwọ ọjọ́ ni tí máa dúró níwájú ọlọ́run láyé lẹ́ni tí ń sin lọ ìdúró tọ̀hún yẹn yóò bá rọrùn dé. ìwọ tó bá jẹ́ pé ìwọ kì í ṣe bẹ́ẹ̀ ó kírun níjọ́ tí ọlọ́run bá ní ọyá wa dúró síwájú mi mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ ìdúró náà yọ máa lè púpọ̀ ọlọ́run mọ́sálá ìlàwà alákọ̀ọ́kọ́ nìyẹn. àsáàní. n tá a fi palẹ̀ máa de tá a fi palẹ̀ máa de kú tó yẹ pé níjọ́ tí kú bá dé ẹ̀yìn lọ́mọ ẹni lọ sọ́dọ̀ ọlọ́run gbogbo ẹni tí kúrò láyé kọ́ ní rẹ́rìn lọ àwọn kan sunkún lọ sọ́dọ̀ ọlọ́run nítorí ọlọ́run fi hàn àwọn ibi tí wọ́n ń lọ tó bá wá rí dáadáa yóò wá máa rẹ́rìn lọ sọ́dọ̀ ọlọ́run àwọn kan máa sunkún nígbà tí wọ́n bá rí ná orí yà àwọn àrí pé lẹ́yìn ìgbà tó ń kó nínú de àwọn ayé inú ìyà tó ń tún lọ rí yóò sunkún lọ ní ọlọ́mọṣẹ́ tiwa bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì àsáàní asọ́dàkọ. asọ́dàkọ máa ṣètọ́rẹ́ àánú máa ṣàánú pẹ̀lú ntọ́lọ́wọ́n bá fún ọ jud bí máa tẹ́jì Ànábì sallallahu alaihi wasallam tọrẹ pẹ̀lú ntọ́lọ́wọ́n fún ọ ntí bẹ́lọ́wọ́ rẹ máa ṣètọ́rẹ́ bó ṣe ń tọrẹ ni ọ̀ ń tọ́jú ẹ̀ pamọ́ ni ọ̀ọ́lọ́ ọba lẹ́yìn ikú rẹ̀ ntọ́ ọba ṣe ń torí ọlọ́ni o ẹ wo bí lùsẹ̀ ní lákòókò yìí
tóbi ń pa àwọn èèyàn ìwọ ọlọ́sìn ní kó ń jẹ́ òfìsì ọ̀dọ̀ tiẹ̀ fáwọn èèyàn lọ́jọ́ mọ̀nà wọ́n bá ṣe bẹ́ẹ̀ òun tọ́jú ẹ̀ pamọ́ ni òun ṣàánú àwọn tó ní ń pa wọ́n pe palliative ẹlòmíì palliative tí ìjọba gbé jáde òun tó ń kó sákòtà rẹ̀ ni wọ́n lọ ó tó ń kó òun lọ tà á ìwọ náà òun tọ́jú tiẹ̀ náà ìyà tí ó jẹ́ lọ́kì àmọ́ òun náà lọ ń tọ́jú láyé ebi ń pa àwọn èèyàn wọ́n sì ní ẹ máa pọ́njẹ fún ìwọ nìkan wá dá kó sọ́dọ̀ ọ wá rò pé ọ lọ scot free ọkọ̀ jẹ́ ìyàdí ẹ̀ láyé náà torí ògbé ó gbé onítọ̀hún kú ni ebi ó sì pa kú ni ebi àìróúnjẹjẹ kọ́ wàlá bí ó sì wá máa pọ́nà náà kì í àmọ́ nu má ṣe bẹ́ẹ̀ bọ́ bá láǹfààní láti ṣàánú àwọn èèyàn ṣàánú wọn oúnjẹ fìdí sọ́dọ̀ rẹ àwọn tí ebi ń pa fún wọn lóúnjẹ bọ́ ọmọ wa ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń tọrùn rẹ sínú sàdákà. Salis. ẹlẹ́kẹta. Qira'atul Qur'an. Qira'atul Qur'an ìmọ̀ kàwé ọlọ́run alukur'an bí ẹ máa ń ka alukur'an you are connecting with your Lord because ọ̀rọ̀ ọlọ́run nìyẹn bọ́ ọba ti ń ka ìmọ̀lẹ̀ ọlọ́run ti sọ̀kalẹ̀ sí ọ lára wàláhì lónìí a ti sọ alukur'an kalẹ̀ lè dékèrè kọ́mọ ẹjẹ́ ìrántí fún wa wàhálẹ́mí mọ̀dákẹ́rì lẹ́ntàlẹ́ni náà tí wọ́n rántí wa pẹ̀lú alukur'an tó yìí máa ka alukur'an òfin palẹ̀ mọ́ òfin tẹ ìmẹ́lẹ̀ sí ọrùn rẹ ní ìjọba bá fẹ́ kúrò láyé ikú rẹ ọkọ̀ọ̀kọ̀ já sí ọrùn náà ẹ̀wọ̀n mọ̀lẹ́ka aláàánú ni wọ́n wà mọ́ lọ́wọ́ tó wá mú ọ ibo ni wọ́n mú ọ lọ sí inú àlùjánnà sáré rẹ ọ̀dà àlùjánnà ọjọ́ gbé dàlùkìyàmà àlùjánnà lọ́wọ́ ẹ máa palẹ̀ mọ́ ẹlẹ́kẹta nìyẹn ẹlẹ́kẹrin. Ar-rabi' at-tasbih. at-tasbih ìmọ̀ àsàfọ̀mọ́fọ́lọ́ ìmọ̀ sí àfọ̀mọ́fọ́lọ́ gẹ́gẹ́ bí onígbàgbọ́ ẹ̀pá àwẹ̀ tó jẹ́ mùsùlùmí jẹ́ kí ètò ọkọ̀ eré àti sàlẹ̀ jẹ́ kó máa bí sí lẹ́ni tí ń dárúkọ ọlọ́run tí ń yin ọlọ́run subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ astaghfirullah subhanaka allahumma wa bihamdika àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo táwọn máa fi yin ọlọ́run wọ́n bá ti yin ọlọ́run kò sẹ́ni tí ń bẹ láyé tí ò nífẹ̀ẹ́ sí kí wọ́n máa yìn wàláhì láyé yìí náà ní wọ́n bá yin ìwọ náà inú rẹ̀ dùn. Anabi sallallahu alayhi wa sallam ọ̀sán tó nífẹ̀ẹ́ sí ẹ̀yìn tí ọlọ́run ọba wa ó ní dáàlì àníbi nítorí ẹ̀ ló jẹ́ pé tọ́ba wọ náà ó rí bí tọ́lọ́run fúnra rẹ̀ ti ń yinra ẹ̀ ọba òpera rẹ̀ jẹ́ra rẹ̀ ọba ti ń yinra rẹ̀ òun ní amúlẹ̀ sí yóò sábìhù lillahi ma fi samawati wal ardi tabarakallahu ahsanul khaliqin lọ́pọ̀lọpọ̀ àyè bẹ́ẹ̀ lẹ́yìn tí ọba àlekọ́ ọlọ́run yinra rẹ̀ ó nífẹ̀ẹ́ yìí ẹni bá wá yin ọlọ́run ìyẹn ọlọ́run dùn sí ọ òun tún ikú rẹ̀ sí ni òun palẹ̀mọ́ dikúnu àfàwà Abu Laythi as-Samarqandi nǹkan mẹ́rin tó ń kà nìyẹn ẹjẹ́ kó yọ àjàmọ́ pé. ìlànà annama yazawul khayra yasudu salama. bẹ́ẹ̀ bá gbìn níyàn ká o bẹ́ẹ̀ bá gbìn aburú kò lè kéré eré bẹ́ẹ̀ bá fẹ́ dáko àwọn tí wọ́n dáko bẹ́ẹ̀ bá gbìn náà ni yóò mọ retí pé yóò jáde yóò méso wá èèyàn ò ní gbìn àlùbọ́sà kó hu ẹ̀fọ́ èèyàn ò ní gbìn iṣu kó wá fẹ́ kéré kó wá ní àgbàdo lòun ò lọ́ mọ kéré ńbẹ bẹ́ẹ̀ bá gbìn náà ni yóò mọ retí kó hù automatically wọ́n lépa burú lòun ṣe òun gbìn ni bàbá wa oníwákà wọ́n ní ẹni tí ń ṣe eré àjọ ní ń dá ẹni tí ń ṣe ibi àjọ ní ń dá ìwọ̀n ò ní ṣàlàyé kó tiẹ̀ èmi ò ní ṣàlàyé kó àgbègbè tó ń ṣe ni ó ń dájọ́ ni ó wọ́n tẹ́ni tí ń ṣe dáadáa sáwọn èèyàn ọ̀sánù àjọ ni wọ́n padà kó wàláyé wọ́n padà kó Sayyidina Ali bàbá máa lọ ọwọ́jà nígbà kan ní máa ń sọ wá sí fáwọn èèyàn olùbẹ̀rẹ̀ sẹ́nu mi láìjọ́ tí mo dá yẹn ń ṣe dáadáa sẹ́nìkan rí n ò ti ṣe aburú sẹ́nìkan rí àwọn yẹn wá ń sẹ́ mọ̀ pé bọ́wọ́ bá lò sáburú àmọ́ lọ́la burú tẹ́lẹ̀ ṣùgbọ́n kọ́ wá lò ṣe dáadáa ìyẹn ni òye wa ò lè dáadáa la mọ̀ ọ́ sí àwọn ń ṣàlàyé fún pé ẹ̀yin ọmọ pé dáadáa tí mo bá ṣe ara mi ni mo ṣe fún aburú tí mo bá ṣe náà ara mi ni mo ṣe fún torí pé wọ́n padà gbá lọ́dọ̀ Ọlọ́run tó bá jẹ́ dáadáa ni wọ́n lọ bá dáadáa wọn lọ́dọ̀ Ọlọ́run ọba ìjà burú náà aburú tí ń dúró dèmí lọ́hùn tí wọ́n lọ bá lára ń tà fi palẹ̀ mọ́ dínkùnù fún ọmọ ṣe dáadáa bọ́ ọ bá gbin aburú náà lọ́ọ̀ka. wọ́n yá sọ̀rọ̀ ṣàrọ̀ yá àṣùdù nàdàmà. bẹ́ẹ̀ bá gbin aburú yóò kéré àbámọ̀ yóò padà kígbe àbámọ̀ pé nbá mọ̀ tí yóò bá pè ní àbámọ̀ ni pé nbá mọ̀ kí n mọ̀ ṣe báyìí gbogbo ẹni tí máa ń saburú láyé tó bá déwájú ọlọ́yọ̀ kábàámọ̀ ọlọ́run àwọn àmọ́ ẹjẹ́ kẹlùmí ọ̀kábàámọ̀ kó tó kúrò láyé náà ti ń saburú tó náà àmọ́ rò pé ó lè jẹ́ ẹ̀ṣẹ̀ báyìí ní ó kó nira báyìí báwọn ṣùgbọ́n táyé nìyẹn tí wọ́n ju ọlọ́run kọ́ lè bá pé ní àbámọ̀ àyìn ni yóò kéré àbámọ̀. ìmọ̀lùkà ànàkàtà mútu gọ́dà. àdìsí ni máa
ṣe iṣẹ́ bí ẹni tí ó kú lọ́la máa wò pé o lè kú bí ẹni tí ó kú lọ́la yàrá máa palẹ̀ mọ́ pé ọ̀la tí a ní ń bọ̀ yìí ó lè má dé bá ọ láyé anabi gba wa níyànjú bẹ́ẹ̀ wà ní wàhálà tẹ́jú máa dùnìyà wàhálà tẹ́jú máa nìmẹ́là ní ma wà á máa kó owó jọ wà á tọ́jú gbogbo owó àbá. ka annaka mukhalladun abada wà á dàbí pé ó mọ̀ sẹ́mi lọ gbèrò tiẹ̀ ní kú mọ́ ṣe bẹ́ẹ̀ anabi gba wa níyànjú bẹ́ẹ̀. wa man ya'malu su'an yujza bihi. ọ̀gá ni man ya'malu su'an ẹni ọba sàbúrú yujza bihi aburú rẹ̀ náà láàfin sàn lẹ́sẹ̀ èèyàn sábúrú mi yóò jẹyà rẹ àwọn àrọmọdọ́mọ rẹ wọ́n tún máa jẹyà èèyàn ti ṣe dáadáa yóò rí kẹ rẹ inú ọlọ́run dùn sí àwọn àrọmọdọ́mọ rẹ wọ́n tún máa rí kẹ lọ wàláhì ọlọ́mọ sí bẹ́ẹ̀ èèyàn torí ẹ̀ iṣẹ́ eré ọmọdọ́wọ́ rẹ. albirru la yubla. àwọn sálálásálá ní albirru ẹ̀ríṣẹ́ eré kì í gbó iṣẹ́ eré tọmọ nìyẹn ṣe kì í gbó. wàsámù la yunsa. ẹsẹ̀ ọlọ́run kì í gbàgbé ẹ̀ o ọ ti wá gbàgbé gbogbo àwọn sinadó ní tó ti ṣe àwọn olójú ní tó ti jà tó wáyé kó o ti túbá tó ń tọrọ àforíjì wọ́n máa parẹ́ ṣùgbọ́n èyí tó o ti ṣe wà dayanu la yamut ọbẹ̀ ẹlẹ́san kì í kú ẹni tí ó ṣẹ̀san yìí kú dayanu la yamut ọba tí ó ṣẹ̀san kì í kú ẹsẹ̀ ọlọ́run kì í gbàgbé ẹ̀ iṣẹ́ eré kì í gbó wà dayan ọba tí mo ẹsẹ̀ ẹsẹ̀ kì í kú fáìlì a máa sọnù láyé fáìlì a máa sọnù láyé wọn wà ní rí trace ẹ̀ mọ́ wọ́n sì máa ńlá ayé wọn máa dáná sun ọ́fíìsì bí ti fáìlì wà tá a lọ fẹ́ dáná sun fáìlì ọlọ́run fáìlì eré ò lè sọnù lọ́dọ̀ ọlọ́run ìtumọ̀ rẹ̀ ni ẹ wá ní. ìmọ̀lù máa ṣe. gbogbo ń tọ́ bá wọlé kọ́ máa ṣe o. fa innaka mujzi. ọgbà ẹ̀san tó ń ṣe ọgbà níwájú ọlọ́run kò ní tán síbẹ̀ látara bẹ́ẹ̀ iṣẹ́ eré ọlọ́wọ́ ẹ̀mí àti ẹ gbogbo ń tá a bá rí ká àchífù láyé ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká mọ̀ pé ká tèkè yìí sì lánàá nínú advice tá a fẹ́ fún wa lé nínú ká tèkè yìí sì mú mọ́ gbéra rẹ tó bí bó ti tó lọ mọ́ gbéra rẹ lé àwọn èèyàn lórí mọ́ bó tilẹ̀ kọ́ ga tó kọ́ ọmọ pé ó ní lẹ́fù wàláhì làzín ọ̀jọ̀gbọ́n kan ó ní bọ́ọ̀mọ̀ ni wọ́n tilẹ̀ kọ́ ga tó kò lè rí ọ̀la ọmọ tí ó ṣẹlẹ̀ lọ́la bó tilẹ̀ kọ́ ọmọ nìyẹn rọrọ̀ tó bó tilẹ̀ kó pera rẹ lọ́rọ̀ tó òun ni wàá bẹ́ẹ̀ lọ sórí ibùsùn rẹ kọ́ wá ní kí wọ́n tún fi mọ́tò gbé ẹ débẹ̀ àbí kí wọ́n fi pílẹ̀nì gbé ọ lórí ibùsùn ẹsẹ̀ rẹ náà ló fi rìn lọ síbẹ̀ bẹ́ẹ̀ náà wá níjọ́ tó bá jáde láyé àfá wọ́n rọra di ọba yìí ọtẹ́ náà nu aláhi ọtẹ́ náà nìyẹn àfá wa Sayyidina Usman radiyallahu anhu Sayyidina Usman ọ̀kọ́lá Sayyidina Ali Sayyidina Usman radiyallahu anhu wọ́n ní tó bá wà ní. idha waqafa ala qabri yabki. tó bá wà níbi sàárè ìwà máa sunkún yìí máa sunkún. qalu. àwọn ìwà béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló dé tẹ́ẹ̀mí ń sunkún níbi sàárè. tadkhulu jannata. pé ńgbà tí à ń sọ̀rọ̀ àlùjánnà àti iná ẹ̀ sunkún. wa lam tabki. ẹ̀ sunkún gbà náà. qala rasulullahi sallallahu alaihi wasallam. wọ́n ní kí ló wá ní tọ́jú pé ẹ bá ti débi sàárè ẹkúnlẹ̀ ẹ máa sùn lọ́wọ́ ní. qala Usman ibn Affan qala rasulullahi sallallahu alaihi wasallam. ọ̀rọ̀ tí ànábì sallallahu alaihi wasallam sọ nípa àwọn ẹlẹ́kùn al-qabr awwal manazil min manazil yawm al-qiyamah. pé nínú ànábì sallallahu sọ pé ẹ̀ẹ́rì bọ́mọ nìyẹn bá ti jáde láyé bọ́stọ̀ọ̀bù àkọ́kọ́ tí ó kọ́kọ́ wọ̀ inú sàárè òun ni bọ́stọ̀ọ̀bù àkọ́kọ́ nínú bọ́stọ̀ọ̀bù ọ̀run toró ní the last bọ́stọ̀ ayé ti tẹ́nu wọ́n pa ọmọ ènìyàn pánsá wọ́n jù sínú ilẹ̀ ó lè jọjọ ọjọ́ yẹn náà ni o ilé yẹn wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ lọ́jọ́ náà wọ́n parí ẹ̀ lọ́jọ́ náà wọ́n sì gbé ọ sínú ẹ̀ lọ́jọ́ náà wọ́n sì ti gbogbo ẹ̀ pa kò sí wíńdò ń bẹ̀ kò sí lẹ́kọ̀ọ́ ń bẹ̀ la ilaha illallah ọmọ ìyá ìyá amọ́nù yàrá tá à ń gbé láyé jẹ́ bá wọ yàrá ẹ̀ ló bẹ pé ọlá lọ́pọ̀ tó báyìí ṣùgbọ́n níjọ́ tí ikú bá mú inú ilẹ̀ náà láàjù sí wọn bá rẹ̀ nù sàárè rẹ̀ wọn ò ní lè faná sí wọn ò ní lè fomi sí wọn ò ní lè yọ wíńdò sí kọ̀tán gbọ́dọ̀ tó ní máa rántí yẹn gbogbo ilé tá ń pè nílé ayé níjọ́ tí kú bá dé wọn ó gbé ọ jáde ń bẹ̀ the best táwọn ọmọ lè ṣe ni pé ok ẹ jẹ́ ká fún bàbá ní mo jẹ́ ní fún yàrá kan ẹ jẹ́ àsìn bàbá sẹ́yìn kùlé níbi tó o ti lè gbatẹ́gùn àwọn ibi tó yẹ pé o lè gbé ṣíà lọ síbẹ̀ nígbà tó wà láì pé ẹ jẹ́ ń lọ gbatẹ́gùn ní bákíyà náà
ibẹ̀ ni wọ́n gbẹ tí wọ́n gbẹ jù sí mi táwọn èèyàn ń tọ̀ sí ibi tí ẹlẹ́gbẹ̀ẹ́ gọ́tà ń bẹ̀ ọ̀tẹ́ ayé náà nìyẹn kí wàá lọ́rọ̀ ọba lọ́dọ̀ ọlọ́run nígbà tó òfin kẹ́kọ̀ọ́ kọ́ bá sọ̀rọ̀ ọlọ́run kò sí dáadáa tó ti tọ́ lọ bá wàláyé onítọ̀ wọn sunkún lọ. faman naja minhu. sẹ́ni Usman ní ẹni ọba wa là tó páàsì nínú sàárè. faba'dahu yasir. fama ba'dahu àìsàrò gbogbo tó kù lẹ́yìn ìrọ̀rùn ni ọmọ bá dé ìrọ̀rùn ni ọmọ bá dé láti pé ẹ̀gzáàmù ń bẹ tó ṣe nínú sàárè bọ́ ọba ìfẹ́ẹ̀lì ká ìyá bẹ̀rẹ̀ láti bẹ̀. ó ní ṣùgbọ́n ẹni tó bá lọ là níbẹ̀ ntí ọmọ wa lẹ́yìn ìrọ̀rùn ni ó bá dé ṣùgbọ́n ẹni tí ọba lọ là ń bẹ̀. wa man shaqiya fi. ọwọ́ lọ ó fẹ́ẹ̀lì kọ̀ là ń bẹ̀ fọmọ̀ràn bá yàwó aṣáájú ntí ó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ yóò tún máa lé sí ni ìyà tí ń jẹ́ nù sáré ìyà yẹn ọmọ pọ̀ sí ni. wọ́n ní ilẹ̀ wa máa sọ fún àwọn tá à ń sẹ̀mí lórí ẹ̀ pé máa rìn bọ́ bá ṣe wọ́ lórí ni. famasiruka ilayya. ọ̀nbìnrin abatini ọ̀n bọ̀ wá sínú mi o wọ́n lè lẹ́yìn máa sọ bẹ́ẹ̀ fún wa ṣùgbọ́n àkí ń gbọ́ tọ́ba yẹn kọ́ àwọn ọmọ ẹgbọ́n rẹ̀ gba ilẹ̀ yìí máa ń sọ̀rọ̀ bá a ṣe ń tẹ̀lé ní ilẹ̀ ń sọ fún ọ pé máa rìn bọ́ bá ṣe wọ́ lórí mi ọ̀n bọ̀ wá nù mi. wọ́n ní alamtadri anna bayitu dùn ṣe ìwọ ọmọ ní pé èmi ilẹ̀ èmi ní ilé àwọn òkùnkùn. anna bayitu dùn. wà bayitu zulma èmi ní ilé òkùnkùn tọ́jà pé tí wọ́n bá ju ẹ̀dá síbẹ̀ wọ́n ti pa ni bọ́bá wa wulẹ̀ ilẹ̀ àwa tẹ̀lé fún ọ torí àwa ni ilẹ̀ àwa máa parẹ́ pé anna rawdatun min riyadil janna wa ana ufratun min ufarin nar pé orí èmi ilẹ̀ mo jẹ́ àbàtà kan nínú àbàtà àlùjánnà mo sì jẹ́ ọ̀gbun kan nínú ọ̀gbun náà ọmọ ìyá nígbà tí wọ́n bá kú kí o rò pé sàárè rẹ̀ ọ̀dà mẹ́wàá ti ń jẹ́ ọ̀rọ̀ mi sínú sàárè báyìí bí ìgbà tí wọ́n ju yẹn sínú náà dàrẹ́tì mama yìí ti ń gbẹ́ lómi sínú sàárè bí ìgbà tí wọ́n gbé yẹn sínú ilé full AC gbogbo odò adùn lọ́wọ́ àmì ẹni wàláhì ràásì ilẹ̀ tẹ́ ń wò yẹn àlùjànnà fún àwọn kan ilẹ̀ tẹ́ ń wò yẹn iná ni fún àwọn kan kíni kan wà tí ọ̀sẹ̀lẹ̀ arábìnrin tí àmọ́ra tí mo ti sọ bí báyìí náà rí ọmọ yẹn jáde láyé ọmọbìnrin ni ó jáde láyé ní bíi 15 tùmọ̀ jẹ́ ọ wá nílé kírun ní tí wọ́n ti máa sin lọ ẹ̀bí yẹn bá wá nílé ibi tí wọ́n ti ń sin lọ oríire ló ṣe yẹn bá wá nílé ibi tí wọ́n pèsè ìdánì ni wọ́n ń sìn káà àbíkọ́ wọn yà sàánú ẹ̀ bíbẹ̀ kọ́ orí ibú ló ń tó ń ṣe torí gbogbo ẹni tó bá wáyé tó bá pèsè ìdánì ní jọ́sìn fún kò lè borí ire jáde láyé Ọlọ́run ní ká wá sí wọn láyé ni ó sì kó gbogbo àwọn ìdára ká máa lò ó arábìnrin yìí nígbà tó wá jáde láyé wọ́n wá sìn lẹ́yìn ọdún méjì bàbá rẹ̀ wá sùn wá lálà arábìnrin wa lọ wá rí ọmọbìnrin yìí wọ́n wá ní ìwọ bàbá dákun ẹni tí wọ́n ṣiṣẹ́ gbẹ́ ẹ̀hún níbi tí wọ́n sin òun sí ní sàárè ní tẹ́ tí wọ́n bá ti ń fìyà jẹ tí wọ́n ń lù ariwo rẹ̀ ń disturb òun ń dà wọ́n láàmú púpọ̀ ẹ wá gbé òun kúrò níbi tẹ́ ẹ sìn síbòmí bàbá wa lajú bàbá gbé irú aláwo lélẹ́yìí kọ̀kọ́kọ́ ó ń fi lo àwọn èèyàn ṣùgbọ́n kọ̀ kákún nígbà tó tún wá dijọ́ kejì tó tún sùn ó tún wá lẹ́dìísẹ́ mú àlá rẹ̀ ilé ìdíkò lálá nìkan àwọn aṣọ fáwọn àǹfààní wa ní kò sí ní tó kù mọ́ á wú òkú ọmọ yẹn á tún sí ní tó fẹ́ yẹn á ṣe é fún ní tó fẹ́ nìyẹn Ọlọ́run yọ̀ǹda fún un láti wá bá wa ní. wọ́n wá fi ọjọ́ sí wọ́n gbé sàárè míì sí ibi tó dé tí àwọn mùsùlùmí wọ́n tó ní wọ́n máa sọ̀kú rẹ̀ anyhow ibi tí wọ́n bá sin òkú sí ọmọ mátà wọ́n bá sin òkú síbi tí wọ́n ti máa ṣàdúrà fún olóríire ni wọ́n bá jókòó ẹni tó sin lọ́nà tẹ́lẹ̀ láyé wọ́n bá jẹ́ pé láàrin àwọn kèfèrí náà lọ sí káà àfikún lọ́wọ́ ya sàánú ẹ̀ lójú. arábìnrin yìí níjọba àdìjọ́ tí wọ́n fẹ́ wú òkú ẹ̀ wọ́n ti ra aṣọ funfun wọ́n ti gbé sàárè míì wọ́n wá ń wú òkú nì nígbà tí wọ́n débi tó kú wà gẹ̀ wọ́n wá rí i pé wallahi lazim aṣọ funfun rẹ̀ ó sì tún funfun síbẹ̀ lẹ́yìn ọdún méjì tó síbẹ̀. Allahu akbar. wọ́n á gbé jáde wọ́n rí i pé bọ́ọ̀dì yẹn sì wà bó ṣe wà bí wọ́n ṣe gbé e síbẹ̀. Allahu akbar. nígbà tí wọ́n ṣe ojú ẹ̀ wallahi lazim bí ìgbà tó yẹn ń sùn lọ́wọ́ ni. Allahu akbar. ọmọ ti ní fídíò yẹn láti bí a years ago ẹnìkan tẹ̀sẹ̀ ní sẹ́ńdẹ̀ máa ṣe ẹni tó bá ní náà ìwọ náà lọ wò ó rí ọmọbìnrin ẹ bó ṣe fresh tó lẹ́yìn ọdún méjì bí ìgbà tó yẹ ká ń sùn lásán àwọn ẹgbẹ́ ní àlùjánnà lọ́wọ́ ilẹ̀ ibi tí wọ́n gbé sí ilẹ̀ ti di àlùjánnà wọ́n sì sin arábìnrin kan mo ti sọ mí báyìí náà níjọ́ kan arábìnrin yẹn bí wọ́n ṣe gbé dé etí sàárè báyìí ilẹ̀ padé ni mo ti sọ mí bàbá gbàgbé arábìnrin ni wọ́n fẹ́ sin wọ́n ti wẹ̀ ẹ́ ẹbí mùsùlùmí wọ́n ti gbé dé sí sàárè kí wọ́n gbé wọlé bá ilẹ̀ kan padé ni.
Allah. wọ́n ní wọ́n ṣẹlẹ̀ ní Hurd ní ìlú bí tó ti ṣẹlẹ̀ wọ́n wá gbé sàárè mi ìgbà tí wọ́n gbé sàárè mi tí wọ́n tún fẹ́ gbé síbẹ̀ ilẹ̀ tún padé wọ́n eventually wọ́n wá ṣèwádìí wọ́n wá rí i pé arábìnrin yìí lóòótọ́ ní ń kírun ṣùgbọ́n òun ti ń kí ọ̀palẹ̀ mọ́ dáadáa déjọ́ gbẹ̀ndàl kìámà gbogbo sẹ́ẹ̀bí nínú ń bẹ lọ́wọ́ ẹ̀ àti rárá tá a fi palẹ̀ ẹ̀ mọ́ di ọjọ́ ọkùnrin sẹ́ẹ̀rí nọ́ọ̀sì ni dìpátímẹ́ǹtì ibi tí wọ́n máa tọ́jú òkú sí lòun wà tí wọ́n bá ti wá àwọn kan wá bá wọn máa ṣe oògùn tí wọ́n bá ti parí oògùn wọn wọ́n wá fún yóò wá bá wọn tọ́jú ẹ̀sẹ̀ nu òkú yóò sì rán ẹnu òkú pa ó sì ń kírun rẹ̀ lọ ẹ gbọ́ tó irun rẹ̀ tó ń kí sẹ́ pé iṣẹ́ ibi ní bẹ lọ́wọ́ rẹ̀ kò lè là ọ́ àbí kò wá já ọ́nù rárá rẹ̀ dá nítorí wá jẹ́ káṣírí yìí ó tú àáfàá kan ní ṣe program lórí TV kóbìnrin ó tó kó wá pè pé ìwọ àáfàá kí lèyẹn lè ṣe tí ẹ̀ṣẹ̀ wo lèyẹn lè ṣe téèyàn ò fi lọ sí Kaaba tí ó lọ Mẹ́kà tí ò sì ní rí Kaaba tí ò ní fojú ẹ̀ rí Kaaba báyìí àbá ni ṣe é possible sa ó lọ possible òun gan ló ṣẹlẹ̀ sí i kódà kìí ṣe ẹ̀kẹ́ pẹ́ẹ́ méje lòun ti lọ sí Mẹ́kà tí òun ò sì fojú òun rí Kaaba báyìí kódà wọn máa fọwọ́ òun kan Kaaba òun ò sì rí fúnra ara òun fáwa ní onílàjẹpọ̀ ṣẹ̀ṣẹ̀ ńlá kan arábìnrin wa ní òun mọ̀ pé òun máa ṣẹ̀ṣẹ̀ sí náà oníṣìí lòun àbá àti ṣẹ̀wá àti lọ́wọ́ dé ẹsẹ̀ zina ẹsẹ̀ tó tóbi púpọ̀ ní ṣùgbọ́n àìmọye àwọn oníṣìí náà tí wọ́n lọ tí wọ́n rí wọ́n ti ń kówó òlú jẹ wọ́n tún lé wọ́n tún rí Kaaba ọlọ́sìn wò wọ́n bí pé kò ní mú wọn yóò sì mú wọn. àwọn ṣùgbọ́n ẹsẹ̀ tó ẹsẹ̀ ju ẹsẹ̀ àṣìṣì náà lọ arábìnrin yẹn ṣètò máa jẹ́wọ́ sọ́nà òun forí jẹun àbá ni òun kà á pé kò sẹ́sẹ̀ tó lòun kì í forí jẹun ṣùgbọ́n nǹkan lọ náà tó wọ́n sọ pé ọlọ́dà kò forí jẹun lágbájá bọ́ bá wù ọ lọ nígbà tó lè sọ fún àná pé intestec fẹ́rẹ́ làwọn láyé fẹ́rẹ́ ọ̀làwùdà aláàdá àwọn mọ̀nàfíkì tó ọba tọrọ àforíjì fún wọn mo bí olùsẹ̀bọ̀ yìí nà bá rà ní 70 times mi ọlọ́run ní foríjì wọn bọ́lá máa lè sọ báyẹn a jẹ́ pé ẹ̀ṣẹ̀ tọ́lọ̀ ń foríjì àti ọlọ́run nìkan ló mọ̀ àwọn ọ̀fẹ́ mi bá lè pé má ti ní sásítà fúnra lọ́wọ́ foríjì ni ọlọ́run sọ fún ànábì pé ànítọ́ ọba tọrọ àforíjì fún wọn 70 times lan yaghfirallahu lahum ọlọ́run mi ọlọ́run ní foríjì wọn so wọn lọ fẹ́ mi balẹ̀ pé kọ́ ọmọ ẹsẹ̀ náà kò sì máa tọrọ àforíjì ọ tẹ́ra rẹ ni o wàláhì lásì arábìnrin yìí ọwọ́ ajẹ́wọ́ pé n tó mọ̀ ẹ́ ṣe ni àwọn kan náà wá bá wọn sì gbowó kalẹ̀ pé oògùn yìí máa bá wọn tọ́jú ẹ̀sìn ní òkú kó tí máa rẹ ọlọ́wọ́ ń ṣe bẹ́ẹ̀ látàrẹ̀ ń kọ́lé látàrẹ̀ ẹ̀mọ ẹ̀mọ́tò owó náà ló fi tọ́ ma owó náà ló fi lọ Mẹ́kà lẹ́ẹ̀méje tó ń rí Kaaba àfa àti sunkún àfa wa sunkún títí àwọn ò lè continue program pé tó yẹ ká máa yẹn tó wíkẹ́ẹ̀dì tó yẹ kéèyàn tó yọ abẹ́rẹ́ tí òkú lẹ́nu kó sì máa rẹ̀ pa ẹ̀wọ̀n bí táwọn èèyàn bẹ̀rù Ọlọ́run dé ìwọ̀n wọn wá ń kí tó bẹ̀rù Ọlọ́run ẹ̀sìn wo ló ń sìn ọ̀pálẹ̀mọ́ de kú yìí iṣẹ́ ibi ló ń fi ránṣẹ́ sọ́dọ̀ Ọlọ́run ọ wá kú kọ̀pẹ́ rẹ̀ kọ̀pẹ́ sàmì ẹ̀ ló kú wọ́n wẹ̀ bí wọ́n ti wẹ̀ mùsùlùmí wọ́n bá sọ wé ṣùgbọ́n gbàtẹ́ débi sàárè wọ́n fẹ́ gbé sílẹ̀ ilẹ̀ ń padì ọmọ yẹn lọ́wọ́ padà pè létà tọ́jà káà fọ ọmọ tó ṣẹlẹ̀ pé ìyá àwọn ọmọ ti kú lórí program lẹ́yìn bíi month àní kí ló pa ìyá rẹ̀ ní ìyá àwọn ti kú pé òun ni ẹni tí ọmọ ìyá tó pe ní oní ìtọ́sọ báyìí kò náà wà mẹ́ nígbà tí ìyá òun pè pé ṣùgbọ́n tó ṣẹlẹ̀ báyìí ni pé ìyá ó ti kú àwọn ti gbé débi etí sàárè àwọn wẹ̀ àwọn dì ìgbà táwọn débi etí sàárè tó fẹ́ gbé sínú ilẹ̀ ní ìtẹ́ ilẹ̀ padé ọwọ́ sí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì ń gbọ́dọ̀ lẹ́ẹ̀kejì àwọn èèyàn máa ń lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan làwọn èèyàn bá fóònù nìkan lẹ̀ pẹ̀lú ìyá wọn àwọn fóònù nìkan lẹ̀ ibi tó ń ti wá pé bó olóhùn ṣe wá ṣe tó wọn á fòkú lẹ̀ ni òun wá rí ẹnìkan nǹkan ẹnìkan tó fọwọ́ tó lẹ́yìn ní bá lóní tó wọn sọ fún un ẹni ẹ lọ́wọ́ sọ fún un pé ìyá rẹ̀ ọmọ bó ti fẹ́ ṣe ó ní bẹ́ẹ̀ ni ó ní ọyá ìwọ máa lọ báyìí ìwọ gbọ́dọ̀ wẹ̀yìn ọmọ yẹn wá ní òun lọ olúwo ń ṣe lọ òun kẹ gbọ́ tí àrá sá láti sẹ́mọ̀ ni tó ṣe púrọ́ àrá yẹn òun ọmọgbà tó ń wẹ̀yìn ebó ń ṣe wẹ̀yìn òun wá rí pé iná wá láti sẹ́mọ̀ ọ bọ́ọ̀lù òkú yẹn ẹ̀gbọ́n ń ṣe wẹ̀yìn iná yẹn wá jó òun lójú wọ́n wá sọ fún àfa lẹ́yìn ìmọ̀t àfa wa ní èyí tó dájú ni pé ọlọ́run kò foríjì ìyá rẹ̀ ìyàtọ̀ jẹ́ wọn iná tó ju ọ lójú ọlọ́run fẹ́ foríjì wọn nítorí pé owó yẹn ni wọn ẹjọ́ náwó ọ̀hún ni ṣùgbọ́n gbàtí náà ti jó wa lójú nì tí wọ́n bá túbá tó ọba iṣẹ́ bí mọ́ ọlọ́run foríjì ọ ìwọ́n náà yà lọ sọ́ra ìmọ̀ ìyá rẹ̀ iná ẹja ànámọ̀ lọ́lọ́ ní kó wá gbé directly yẹn torí pé ilẹ̀ yarí pé no
eléyìí lè sunú mi Allah. iṣẹ́ tó ṣe ti pọ̀ jù ní tiẹ̀ fẹ́ nínú mi tọrọ mọ ilẹ̀ ní gbogbo wa ilẹ̀ kọ̀ bóun ni wọn náà sọ̀rọ̀ pé yóò ṣẹlẹ̀ ṣe ń jẹ́ tukú bá dé jẹ́wọ́ ìjà pàlọ́mọdé kú àbí ọlọ́run àtúbọ̀tán ọlọ́njọ́ dáa Àmín. ìrún wọn tá ń kí ọlọ́run kó ṣe ní ìrun èyí tó ń mọ́ Àmín. ọlọ́run kó gba ìbáadá wa Àmín. la ilaha illallah Àmín. àwọn sẹ́tì ọ̀dà tí bá ń bẹ̀rẹ̀ ọlọ́njẹ́ àlè jáwọ́ ń bẹ̀ Àmín. iṣẹ́ ìrìn táwọn ṣe ọlọ́njẹ́ àlè mójútó Àmín. la ilaha illallah la ilaha illallah Allah la ilaha illallah. muhammadu rasulullah la ilaha illallah subhana rabbika rabbil izzati amma yasifun Wa salamun ala al-mursalin walhamdulillahi رب العالمين صلوا على النبي الكريم News Poster NGTV. Please like, share, comment and subscribe to this channel.